tí a bá ń wá ẹni tí a fi ṣe àpẹẹrẹ ìgbé ayé ìgbàgbọ́, Kristi ni ẹni pípé tó jẹ́ ẹni ìgbàgbọ́. Ìyẹn ni pé ẹni tó gbégbé ayé ìgbàgbọ́ pátápátá ó ní Jésù Kristi. Ọ̀nà tí òun ò rìn kò lè ní káwa ó rìn. Ọ̀nà tó rìn náà ló fẹ́ ká rìn. Ó fẹ́ ká fi bàbá nìkan ṣe gbẹ́kẹ̀lé. Bá wa sọ̀rọ̀ rẹ̀ jẹ́ kára àgbà títí wá láṣepé o. Jésù Kristi Olúwa wa. Àmín. À ń wo ògo Jésù Kristi tí ọrẹ ara rẹ̀ sílẹ̀, ògo ìrẹ́ra ẹni sílẹ̀ Kristi. À ń wo ntí bíbọ́ ògo rẹ̀ sílẹ̀ ní tó túmọ̀ sí. Kí n rán yín létí àwọn kan tí mo sọ ní ìtòlọ akọ́sọ́fà tí kò jẹ́. Àsọfà pé ní tó jẹ́ ni wípé ó fògo pé òun jẹ́. Ó jẹ́ Ọlọ́run nínú agbára rẹ̀. Ó gbé yẹn títò tó bá rìn nínú ògo yẹn kò ní lè ṣe ní tó wáyé wá ṣe. Ìkejì ni pé ó dẹ̀ a rí bí ẹni tí a dára lẹ̀ ju áńgẹ́lì lọ. Ìtí a parí ẹ̀ sínú fọ́nrán tó lọ ni pé ó jẹ́ ẹni tó wá, ó di ẹni tó ń gbẹ́kẹ̀lé bàbá. Kò sì ṣẹlẹ̀ rí nígbà tó jẹ́ Ọlọ́run yìí gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó tán. Ṣùgbọ́n nígbà tó di ènìyàn, ó di ẹni tí ó ń gbẹ́kẹ̀lé bàbá fún àti ṣe ohunkóhun àbí láti sọ ohunkóhun. Ohun mìíràn tí a fẹ́ fi hàn wá nípa ògo pé Jésù rẹ ara ẹ̀ sílẹ̀, òní pé ó bọ́ ògo ẹ̀ sílẹ̀ ni pé a rí pé ó gbọ́ràn. Ó di ẹni tó ń gbọ́ràn. Ó sì wá gbọ́ràn títí dé ó fi dójú ikú, àní ikú àgbélébù. Jésù Kristi ó tẹríba fún Ọlọ́run. Ó di ẹni tó ń gbọ́ràn. Ó sì gbọ́ràn títí ó fi dé ojú ikú àgbélébù. Ọba ògo gbọ́ràn. Ẹ̀kọ́ mìíràn tí a tún lè kọ́ ni pé Jésù di tálákà. Nítorí tiwa ló ṣe di tálákà. Ó wá di ẹni tí ò ní ohunkóhun. Nígbà tó kú ní orí igi ló ń fi ìyá rẹ̀ lé ọmọ ẹ̀yìn tó fẹ́ràn lọ́wọ́ pé kó máa tọ́jú ìyá rẹ̀. Tí a tún bá wo Jésù Kristi, a rí wípé pẹ̀lú kó ṣe ní agbára bíi ti Ọlọ́run tó sì ní agbára Ọlọ́run, kò lo àwọn agbára yẹn fún ara ẹ̀. Àṣẹ bàbá ló fi lò. Ó lágbára láti fi ẹ̀mí ara ẹ̀ lélẹ̀. Ó lágbára láti gba ẹ̀mí ẹ̀ padà. Àwọn gbogbo yẹn ni Jésù ò ṣe fún ara ẹ̀. Ìyìn rere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 18. Ntí ọba ògo ṣe ni pé ó fi ara rẹ̀ lé bàbá lọ́wọ́. Ntí bàbá pa láṣẹ òun ni ọmọ ń ṣe. Àwọn ẹ̀kọ́ mìíràn tí a lè kọ́ ó ní pé Jésù Kristi yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti jẹ́ Ọlọ́run nínú pé òun rẹ ara ẹ̀ sílẹ̀, ó wá rìn nípa ọ̀nà ìgbàgbọ́. Kí ló túmọ̀ sí pé kéèyàn rìn ní ọ̀nà ìgbàgbọ́? Ìyẹn ni pé ó fi Ọlọ́run nìkan ṣe gbẹ́kẹ̀lé. Ó sì ń gbọ́ràn sí bàbá pátápátá. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2 ó wá sọ fún wa pé kí a máa wo Jésù Kristi, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹni tó jẹ́ wípé nígbà tó wá yọ ohun tó ń bẹ níwájú rẹ̀, ó farada àgbélébù, ó farada ìyà nítorí wa. Tí a bá ń wá ẹni tí a fi ṣe àpẹẹrẹ ìgbé ayé ìgbàgbọ́, Kristi ni ẹni pípé tó jẹ́ ẹni ìgbàgbọ́. Ìyẹn ni pé ẹni tó gbégbé ayé ìgbàgbọ́
pátápátá ó ní Jésù Kristi. Ọ̀nà tí òun ò rìn kò lè ní káwa ó rìn. Ọ̀nà tó rìn náà ló fẹ́ ká rìn. Ó fẹ́ ká fi bàbá nìkan ṣe gbẹ́kẹ̀lé, kó sì jẹ́ pé a máa gbọ́ràn sí bàbá nìkan lẹ́nu. Òun gbẹ́kẹ̀lé bàbá, ó sì gbọ́ràn sí bàbá. Nǹkan mìíràn ni pé Jésù Kristi, nígbà tá a sọ pé ó gbọ́ràn sí bàbá, ó yẹ ká tan náà wo ìgbọ́ràn rẹ̀, ìgbé ayé ìgbọ́ràn rẹ̀. Nígbà tí bàbá wò ó láti ọ̀run wá fún ìgbà àkọ́kọ́, Ọlọ́run rí ẹnìkan, ènìyàn pípé tó gbọ́ràn sí òun pátápátá. Lónìí ẹ wo, èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ìgbọ́ràn Jésù Kristi ohun mẹ́rin la rí nínú ẹ̀. Àkọ́kọ́ ni pé ìgbọ́ràn rẹ̀ jẹ́ láti inú ọkàn wá. Kì í ṣe pé ẹnìkan ló fagídí mú ṣe fẹ́ bàbá. Kì í ṣe pé òun náà kàn sáfẹ́ tipátipá ṣe, irọ́. Dídùn inú rẹ̀ ni láti ṣe ìfẹ́ bàbá. Yẹn pé láti inú ọkàn wá, ó fẹ́ràn bàbá ẹ̀, ìfẹ́ bàbá náà sì wù. Èkejì ni wípé ìgbọ́ràn Kristi jẹ́ ìgbọ́ràn tó tẹríba fún òfin. Abẹ́ òfin láti gbé bí. Ó pa òfin mọ́, ó sì fi ọlá fún òfin. Ó káràmásìkí òfin, kò bà òfin jẹ́. Ìkẹta ni wípé ìgbọ́ràn Jésù Kristi kò lábùkù. Ìgbọ́ràn rẹ̀ kò ní àṣìṣe, àní kò sínú rò débi tí ó sọ̀rọ̀ sọ, débi tí ó sì wà wù. Òun ni ẹni pípé. Bẹ́ẹ̀ ni Kristi ni ẹni pípé. Jésù ni ẹni pé la sọ wípé Ọlọ́run, odidi Ọlọ́run ni nínú ènìyàn. Ọlọ́run nìkan ni ìsínú rò. Ọlọ́run nìkan ni ìsọ̀rọ̀ sọ. Kò sí ibi kankan nínú Bíbélì tàbí nínú àwòye àkọsílẹ̀ kan pé Jésù Kristi sì sọ tó wá ní pé ẹ foríjì mi, àṣìwé ọ̀tá sì sọ. Ọlọ́run kì í ṣèèṣì ṣàṣìṣe. Ìdí nìyẹn tí Jésù Kristi fi jẹ́ Ọlọ́run, ó fi jẹ́ ẹni pípé, kò ṣìṣe. Ìgbọ́ràn rẹ̀ kò láṣìṣe nú. Jésù kò ní ìṣẹ́jú àáyá kan tí ó fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bàbá. Nígbà tí alẹ́ ní pípé ni kò lè dẹ́ṣẹ̀, kò sì dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìgbọ́ràn rẹ̀ mú kó jẹ́ pé Ọlọ́run bàbá gangan wá yàn án ní onídàájọ́ gbogbo ayé. Bẹ́ẹ̀ ni Jésù di gbèǹdéke Ọlọ́run fún gbogbo èèyàn láti tẹ̀lé tí ẹnikẹ́ni bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Jésù Kristi òun ni ẹni tí Ọlọ́run. Ẹ̀kọ́ mìíràn tí a tún fẹ́ ká kọ́ ni pé Jésù Kristi jẹ́ tálákà tó di tálákà nítorí tiwa. A rí nínú rẹ̀ wípé kì í ṣe àsọjẹ. Jésù Kristi gbà tí ó fi owó ṣàpèjúwe ọ̀rọ̀ tó fẹ́ sọ, ó ní láti tọrọ owó lọ́wọ́ ẹnìkan ni. Bẹ́ẹ̀ ni gbà tó fẹ́ táwọn èèyàn ń béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́dà káwọn máa sanwó orí fún Késárì àbí ọ̀yẹ́, ó ní kẹ́nìkan mú wá, àwòrán ta ló wà ńbẹ̀. Lúùkù orí 20 ẹsẹ̀ 24. Nígbà tí wọ́n ní kó sanwó orí ní Mátíù orí 17 ẹsẹ̀ 27, ó rán Pétérù pé kó lọ pẹja, pé owó tó bá rí lẹ́nu ẹja yẹn kó wá fi sanwó orí òun àti ẹ̀. Jésù yìí ó jẹ́ tálákà. Àwọn obìnrin náà ń ṣàtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, ó sì fààyè gbà wọ́n láti máa ṣe àtìlẹ́yìn fún nínú ohun ìní wọn. A kà nípa Jésù pé ebi pa á ní Mátíù orí 21 ní ẹsẹ̀ 18. Ó retí àti jẹ lórí igi ọ̀pọ̀tọ́, kò sí réso ńbẹ̀. Ní Lúùkù orí 4 ńgbà tó gbààwẹ̀ 40 ọjọ́ tán, olùdánwò ó dé, ńgbé ebi ń pa ní ó pàṣẹ fòkúta kó di àkàrà. Àtúnrí Jésù tó ń tọrọ omi mu lọ́wọ́ obìnrin níbi kànga ní ìwé ìhìnrere Jòhánù orí 4 ẹsẹ̀ 7. Ìyẹn nìkan kọ́, Jésù Kristi yìí ó rẹra ẹ̀ sílẹ̀ nígbà tá a tún rí pé bó ṣe yọ̀ǹda ara rẹ̀ fáwọn èèyàn burúkú tí wọ́n kẹ́gàn rẹ̀, tí wọ́n kàn lábùkù,
tí wọ́n ń tutọ́ sí lára, tí wọ́n ń lù ú paríparí ẹ̀, wọ́n sì kàn mọ́gi àgbélébùú. Ẹ̀yin àyànfẹ́, a wá sọ fún wa nínú ìwé mímọ́ pé a gbọ́dọ̀ tẹ̀lé àpẹẹrẹ Jésù. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ tẹ̀lé àpẹẹrẹ Jésù nínú rírẹ ra ẹ̀ sílẹ̀ kí àwa náà lè gba Kristi láàyè láti jẹ́ ọba ní ojúlówó nínú ọkàn wa àti lórí ayé wa. Kò wá ṣeé ṣe fún wa láti gba Kristi láàyè tí a bá kọ́kọ́ ṣẹ̀ ara wa. Jésù ìpè ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ọmọ ẹ̀yìn mi, ẹ jẹ́ k'Olúwa rẹ̀ kọ́kọ́ ṣẹ̀ ara ẹ̀. Ìṣẹ́ra ẹni òun ni àkọ́kọ́ ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé ká tó lè gbà kí Kristi yìí kó ṣe bí ọba lórí ayé wa. Torí pé Jésù Kristi fúnra ẹ̀ náà ó rẹ ara rẹ̀ sílẹ̀, pé òun fúnra ẹ̀ àwòrán Ọlọ́run ni ṣùgbọ́n kò ká sí wọ́rá àti bọ́ Ọlọ́run dẹ́gbà ọ̀sẹ̀rà ní tó ṣe ló ní ká wà ní òṣè. Nínú àjọṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run, a gbọ́dọ̀ rẹ ara wa sílẹ̀. Nínú àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn, a gbọ́dọ̀ rẹ ara wa sílẹ̀. A gbọ́dọ̀ rí i wípé ká rìn ní ìrẹ̀lẹ̀ ká tó lè bọ́ Ọlọ́run rìn. Tá a bá sì bá èèyàn náà ṣe papọ̀, tí a bá gbà kí Jésù jólúwa àti kó jọba lórí ayé wa, ọ̀ranyàn ni ká rí àwọn ẹlòmíràn, àwọn ọmọnìkejì wa pé wọ́n sàn jù wá lọ. Kí àwa má ka ara wa sí pàtàkì, ká ka àwọn ẹlòmíràn sí pàtàkì. Ìní Olúwa ń sọ fún wa pé káwa náà jẹ́ kí a nírú ìwà yìí. Ìtọ́nbẹ inú Kristi náà ló gbọ́dọ̀ wà nú àwa náà. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba ògo ni forúkọ rẹ o. Ọlọ́run ayérayé, fi ìbùkún sọ̀rọ̀ rẹ yìí o. Jẹ́ kí gbogbo wa ó lè gbégbé ayé wa gẹ́gẹ́ bó o ṣe gbé. Jésù Kristi Olúwa wa. Àmín.